ní alọ́bì máa wọ ṣòkòtò alọ́bì máa ṣe ní a máa wọ ṣòkòtò ìrọ̀lẹ́ pa lẹ́gbàá mẹ́rin ẹ̀ wa jàbàtà sọ pé àdìsí méjì péré tó wà lórí aṣọ bàǹtẹ́ làlọ́bì máa rán inú kó rọ́bà inú kó wọ bàǹtẹ́ ògùn kọ́ o àbí kó rorò ìwọ mẹ́rin gbà lọ́bì wọ ṣòkòtò wá nílò tó bá ra fẹ́ rí máṣíìnì tó fi ra fẹ́ rí ló lè ń pa náà ẹ̀wọ́n tàn sínú òkùnkùn lásán ni ẹ̀rọ àkójọ ọmọ ìjọ owó nígbà wọn bá ṣàlékún àlàáfíà wọn bá ṣe àbíbọlá dàmàlè lórí wọn là á lójú gan ṣẹ́gbà tí mi ò gbọ́ bàbá yé tẹ́lẹ̀ pé kí n bá ọjà àgbà mi ò gbọ́ wọn yẹn pé àárín alùsùn náà wọn ti kọ́ pọlọ mi náà sínú wọn ti dé wọn nu abọ́ tó bá wí fún alamá ń tẹ̀lé ẹ máa jà lọ ẹ máa bá fa lọ rí kí o máa jẹ òkè wá kíkẹ́ tí ẹ̀ gbọ́ tó bá yín sọ bàbá tó tẹ̀ máa tó ní kó máa takò yìí kíkẹ́ ń gbọ́ tó wì ní yẹn gbọ́ àlà àwọn tá à ń ṣe yẹn gbé àkídà jùmọ̀ ló kó bá wa ká ṣe alùkò ọjọ́ Sunday kó lè rí ẹwà ká máa kó àwọn èèyàn jọ every Sunday kó lè rí ẹwà àlọ́bí òjò kò rú ẹ̀rí wúmọ̀ ló dá bídíà àkọọ́lẹ̀ tó pe àpèjọ ní every Thursdays ẹ̀yọ̀ tó wá tẹ̀lé tí wọ́n rù nítẹ́lọ́tẹ̀lé ìfẹ́ ẹnu ni àárọ̀ tẹpa fún wa nìyẹn o ẹgbà wọ́n ká ni o náà tẹpa fún wa ẹgbà sọ pé alùsùn náà lànàbì àtàwọn sọ̀hábà lẹ́gbàá torí ọlọ́ọ̀ ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ lẹ́gbàá alùsùn náà lànàbì ìgbó lẹ́sùn wà jẹ̀wọ́n bẹ̀rẹ̀ náà tí ló jẹ́ ayé ànábì ni ṣe bí politics ẹ̀yin ọmọ Muawiya lórí Zaidu lànàtúlá lẹ́yìn tó pa Hussein ọmọ ànábì ẹjọ́ ṣé àwọn tó pa ọsọ àbà ṣáà máa ṣe orí ẹlànà àbí lànàtúlá lẹ́yìn Zaidu tó ní kọ́ lọ pa Hussein tó gbogbo gbà fún àlífà ṣìpù ẹ̀ tí bàbá ẹ̀ ní pákó sílẹ̀ wọ́n pa ọmọ ànábì wọ́n lé ogun ẹbí ànábì kúrò ní Mọ́kà ẹ̀yin kan dẹ̀ sọ́pẹ́ nífẹ̀ẹ́ ànábì ká ní gbogbo ìka ní ara irọ́ tẹ pa nìyẹn o ta ló pa Hussein ta ló pa Hasan ṣé kèfèrí ló pa ẹni sọ pé kèfèrí ló pa wọn bàbá fẹ́ wá ní àwọn àṣírí wèrè wo àṣírí tẹ̀yìn ní kìí ti wà oríkà ní àárọ̀ yín nìyẹn o lẹ́gbàá tá a máa ṣe tẹ̀síl Qur'an nínú àwẹ̀ bó lè rí ẹwà tá a máa ṣe tẹ̀síl Qur'an nínú àwẹ̀ níbo lè rí ẹwà bó lè rí ẹwà tá a ṣe tẹ̀síl Qur'an bó lè rí ẹwà tẹ̀síl Qur'an nínú àwẹ̀ bó lè rí ẹwà àwọn tẹ̀wá fún wa nìyẹn o tẹ̀síl Qur'an bídíà ni nínú àwẹ̀ bídíà ni ẹlẹ́lẹ́yìn alùsùn náà wà jẹ̀mọ́ ẹ̀rẹ̀ ń ṣe tẹ̀síl Qur'an nínú àwẹ̀ ẹ wá lè ṣe ní bídíà ní ìnà àdé o ká lọ fún itikaf nínú àwẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ ní Central Mosque lẹ́gbàá ṣó lẹ́tọ̀ọ́ ní Central Mosque gbogbo àdìsí ọkọ̀ ló ṣe tọ́tún máa gbó lọ́wọ́ wa bí náà sanwó tẹ́tí itikaf gbà kan báwo gbé àdìsí náà jẹ̀mọ́ àì máa jẹ ní ògbọ̀n tó bẹ́ẹ̀ mọ́ gbogbo ayé irọ́ ló ń pa o ànábì sàlàsàlà sọ ó rẹkọmẹ́ndì mọ́ṣáláṣí mẹ́ta fún ìtìkáàfù inú ààwẹ̀ last 10 days mọ́ṣáláṣí mẹ́ta ni pẹ̀lẹ́ lọ sọ owó sí gbogbo àwọn Central Mosque you are wasting your time and your energy and your money mọ́ṣáláṣí mẹ́ta ẹ̀ ti máa ṣe ìtìkáàfù ẹni kọ́ mẹ́rin Central Mosque wá fún àdìsí ànábì àwọn oníbídíà àwọn alùbídíà wà jẹ̀mọ́ àwọn alùbídíà wà jẹ̀mọ́ wọn yẹ súnà ànábì o súnà ẹgbẹ́ wọn náà yẹ súnà ẹgbẹ́ wọn pé wọn àbọ̀lọ́ àwọn alùbídíà wà jẹ̀mọ́ wọn yẹ súnà ànábì o súnà ẹgbẹ́ wọn náà yẹ súnà ẹgbẹ́ wọn pé wọn àbọ̀lọ́ máa ń jọ ìwọ̀n
wọ́n ń ṣara wa àwọn alùbídíà wà jàmọ́ wọ́n yẹ súnà ànábì o súnà ẹgbẹ́ wọn náà yẹ súnà ẹgbẹ́ wọn pé wọ́n àkọlọ́ máa ń jọ ìwọ̀n o wọ́n ń ṣara wa o. now ànábì rẹ̀kọ́ mi wọ́n yá sí mẹ́ta fún itikaf àwọn alùsúnà wà jàmọ́ wọ́n rẹ̀kọ́ mi kún central mosque ìlú ẹ̀dẹ̀ lè ṣe súnà ànábì àná lè ń pa